dín láṣẹ Èdùmàrè. Elédùmarè gbogbo ibi tó kù díẹ̀ káàtó sí nínú tọdún yìí, ẹ̀mí tó ń bọ̀, Elédùmarè á jẹ́ kí gbogbo nǹkan kó tóra wọn, kó jọra wọn. Ṣùgbọ́n láì dé ìnà pẹnu, láì fàkókò wa ṣòfò, èmi ọmọ yín ni Dr. Ọlábánjí Ọlágúnjú, lórí ìkànnì Ọ̀rọ̀ Lẹyẹ ń Gbọ́ show. Súre fún gbogbo wa, àníwá kankan nu wa tì. Àwọn àgbà kan wọ́n láì gbókùnrùn ẹyẹ lórí ìtẹ́, àìsàn ò ní ṣẹnikẹ́ni nínú wa, okùnrùn ò ní ṣe wá. Ẹ má bínú o, mo mu kọfí ni, kọfí yẹn ló fẹ́, ẹ má bínú. Wọ́n láì gbókùnrùn ẹyẹ lórí ìtẹ́, òjòjò èso owó kó mọ́ lè nájà. Àìsàn ò ní gbé kankan nu wa dé, táyà tọmọ, tọkọtọkọ, tẹbí tará, àtọ̀rẹ́ àtojúlùmọ̀. Ọdún tuntun tá à ń wò lọ́ọ̀kan gẹ́gẹ́gẹ́, ọdún 2026, àtèmi àtẹ̀yin, táyọ̀táyọ̀ àtàláfíà láwọnú ẹ̀. Lérèfé, wọ́n ní ká wí fún ni ká tó dá ni, àgbà àjàkadì ni. Mo lérò pé ọ̀pọ̀ wa láti rí ohun tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Tí n bá lóhun tó ṣẹlẹ̀, ohun tó ṣẹlẹ̀ pọ̀. Ṣùgbọ́n kan wà ńbẹ̀ tí mo fẹ́ sáré mẹ́nubà. Òun ni ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú bàbá wa Aláàfin. Bẹ́ẹ̀ ni. Nítorí pé ọ̀rọ̀ yìí ọ̀pọ̀ wa gan láti rí fọ́nrán. Ṣùgbọ́n kí wá ṣe pé fọ́nrán yìí gan ló ń dùn mí, torí mi bá ti sọ̀rọ̀ sí, mi bá ti sọ nǹkan kan. Torí mo fẹ́ dúró, mo fẹ́ retí ìgbà tí gbogbo àwọn wèrè, àwọn ọlọ́pọlọ dídọ̀bálẹ̀, ọlọ́pọlọ kúkú, tí wọ́n ń wá ọ̀nà láti da ilẹ̀ kóòtù àjíire rú, tí wọ́n fẹ́ máa dágbọ́n mi sí omi ò tó kalẹ̀, tó ṣe pé àwọn náà fẹ́ ṣoògùn àfẹ́ẹ̀rí fáyán, tó fẹ́ ṣe àrìnàkò fádìẹ. Pẹ̀lú gbogbo ohun tán ti ṣe sẹ́yìn, bí wọ́n ṣe ń fi orí àpèrè baba ńlá baba wa, ìyẹn ti orí àpèrè Ilé Ifẹ̀, tí wọ́n ti fi ń wọ́lẹ̀, tí wọ́n fẹ́ sọ di gbá àkólẹ̀, tán fẹ́ sọ di gbàǹtú ẹ̀yọ̀. Ẹ pé mo máa ń tẹnu mọ́, mo ní onígbá bá ṣe pé gbá ẹ̀, òun là á ṣe bá pé. Ohun tó nígbá bá pé gbá ẹ̀ lábà pé. Tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ máa pe orí àpèrè wa, eléyìí tó ga jù, tó níyì jù lọ́dọ̀ tèmi o, tí ò sì yí padà, tí ò yẹ̀. Tó jẹ́ pé kò sóhun tẹ́ fẹ́ lọ mú wá, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ ṣe tẹ́ fẹ́ yí padà. Tán fẹ́ máa fi wọ́lẹ̀, tán fẹ́ sọ di yẹpẹrẹ, nítorí pé wọ́n fẹ́ fi gbé títọ̀dọ̀ wọn ga, tí wọ́n sì mọ̀ pé àìṣe bẹ́ẹ̀. Àìṣe bẹ́ẹ̀. Tó bá jẹ́ lóòótọ́ ni kò sí láburú ńbẹ̀. Ṣùgbọ́n gbogbo ohun tí gbogbo wa jọ mọ̀ pé irọ́ ni wọ́n ń hun jọ gbogbo ohun tán ń ṣe. Tá a sọ fún wọn nígbà náà tí wọn ò fẹ́ gbọ́. Wọ́n ṣe wọ́n ṣe débi pé wọ́n ní láti máa pàtàn, wọ́n ní láti máa sọ oríṣiríṣi pé Aláàfin yìí dìde fẹ́nikẹ́ni. Aláàfin ò gbọdọ̀ tẹríba fẹ́nikẹ́ni. Aláàfin ò gbọdọ̀ ṣe gbá, kò gbọdọ̀ ṣàwo. Mo rántí ńgbà náà lọ́hùn-ún, ìkannú àwọn èèyàn wa tínú ń tètè ń bí. Wọ́n gbé àwọn fọ́nrán kan jáde pé ṣé bí bàbá wa Aláàfin tàná, pẹ̀lú bọ́jọ́ orí wọn ṣe dàgbà tó, ṣe báwọn ní ń bí tí wọ́n ń kí Ọọ̀ni. Nígbà tí ò ti sí ọ̀tẹ̀, tí ò sí kùnsínú kùnsíta láàrin wọn, pé ṣe báwọn náà ń kí wọ́n bí, ẹ wo bọ́n ṣe ṣe. Tí èèyàn bá ní ká sọ ní tọmọlúàbí, ìyẹn ò ṣe pé wọ́n tẹ̀ fún wọn. Ṣùgbọ́n wọ́n rí pé èèyàn mi ní, ẹni àpọ́nlé sì ni, gbogbo bó ṣe wù kọ́jọ́ orí mi tó. Orí àpèrè tẹ́ni wà, tàwọn baba ńlá baba wa ni. Kì í ṣe Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì, òun ni bàbá wa ni wọ́n ṣe bẹ́ẹ̀ kí. Àpèrè yẹn, tí tàwọn baba ńlá baba wọn tán jókòó lé yẹn, òun ni wọ́n bọ̀wọ̀ fún tó jẹ́ kán kí wọn bẹ́ẹ̀. Léléyìí tí ò ní láìfí. Mi sì rò pé látìgbà yẹn
ààrẹ nìkan kan tó wá ń gbé fọ́nrán yẹn kiri pé ẹ wá Aláàfin bó ṣe tẹ̀ tó wọn kí, nítorí pé gbogbo wa rí i pé àwọn bàbá wa làwọn bàbá ẹ̀, a sì rí i pé bó ṣe tọ́ bó ṣe yẹ òun náà ṣe jọ ń ṣe pẹ̀lú ara wọn kó tó di pé àwọn ọ̀bàyéjẹ́ èèyàn rí i pé bàbá yìí lọ tán, wọ́n dáná tẹ́lẹ̀ fẹ́ni tó ń bọ̀ wá gorí àpèrè tó ń bọ̀ wá jókòó síbẹ̀. Ìtàn táwọn kan sọ pé wọ́n ti máa ń pa tipẹ́tipẹ́ pé bó ṣe máa ń dá wàhálà lẹ́nu fún Aláàfin, wọ́n tún bẹ̀rẹ̀ pé táláàfin bá ti fẹ́ gorí àléfà àbí tó bá ti gorí ìjókòó báyìí pé ni wọ́n á ti wá pé kábíyèsí ta lọ̀tá yín. Lọ́tẹ̀ yìí wọ́n ti ṣe kíni, wọ́n ti gbìyẹ́, wọ́n ti dàgbàsókè nínú ọgbọ́n ọ̀tẹ̀ àti ète burúkú tí wọ́n ń ṣe. Wọn ò wulẹ̀ dúró kí Aláàfin gorí àpèrè kan wá lọ béèrè pé ta lọ̀tá yín mọ́. Àwọn ni wọ́n ṣe kíni, àwọn ni wọ́n kírètì ọ̀tá lẹ̀ fún Aláàfin kó tó gorí àpèrè. Bẹ́ẹ̀ ni a mọ̀ wọ́n, a mọ̀gbà tí wọ́n ń dáná ọ̀rọ̀ yìí tá a pè wọ́n ṣàkíyèsí, tá a pè wọ́n lẹ́yìn aṣọ, tá a ń kìlọ̀ fún wọn, tí wọ́n ròyìn pé torí pé a fẹ́ dọ́gbọ́n pọ́n wọn lé pé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ká lọ́mọ bára wa jà àbí ká búra wa ń ta, tán sọra wọn dohun tí wọ́n jẹ́, tán fi wá gún lágídí kó tó di pé ọ̀rọ̀ yìí ó wá gbìyẹ́, ó wá débi tó dé. Àtọjọ́ táláyé ti dáyé, àtijọ́ tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ pé bàbá wa Aláàfin àtọ̀ ni wọ́n ríra wọn, ìyẹn Ọọ̀ni Adéyẹyè Ògúnwùsì, wọ́n kíra wọn, gbogbo bó ṣe wù kó wọ́n kíra wọn, gbogbo ohun tó wù kó ṣẹlẹ̀ mẹ́, kò sẹ́ni tó gbé jáde, kò sẹ́ni tó sọ̀rọ̀ nípa ẹ̀. Àmọ́ nítorí ìwà rándanràndan táwọn eléyìí ń ṣe àti àbòsí àtọ̀tẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀, tí wọ́n wá ń ṣe mọ̀nàmọ́ná, tán ń ṣe kébékébé, tán fẹ́ máa fi orí àpèrè Ọọ̀ni ráre, òun ló jẹ́ káwọn èèyàn lọ máa gbé fọ́nrán yẹn jáde láti wá máa tọ́ka sí pé rárá o, gbogbo òtàn àti rọ́tẹ̀ ń pa ẹ̀ kò rí bẹ́ẹ̀, ṣebí bàbá wa ní bí. Tó bá yẹ pé ohun tẹ́ ń sọ bẹ́ẹ̀ lórí, bàbá wa yìí gbogbo wa la mọ̀ wọ́n, ohun tẹ́ rí yóò ní ṣẹlẹ̀ láéláé. Ìyẹn bàbá wa Aláàfin àná tán lọ, gbogbo wa la mọ̀ irú èèyàn tí bàbá jẹ́. Ohun tí ò bá yẹ kó ṣẹlẹ̀, ohun tí ò bá tọ́, kò sí bó ṣe fẹ́ jẹ́, gbogbo iná rú bàbá ó sọ̀ kalẹ̀ pé tí bàbá bá wá ṣe báyìí, eléyìí ń ṣe àpẹẹrẹ, ó sì ń tọ́ka sí pé ohun tẹ́ ń sọ irọ́ lẹ̀ ń pa. Ẹ kàn ń firọ́ gbé àwọn ìwà ìdá àti ohun tí ò dáa tẹ́ fẹ́ máa ṣe, ẹ ń firọ́ gbé lẹ́yìn ni. À ń ṣèkìlọ̀ ńgbà náà, à ń sọ pé kò yẹ kó rí báyìí, kò sì yẹ kó máa lọ báyìí, pé gbogbo wa láàjọ mọ gbárùkù ti àwọn àpèrè wọ̀nwọ̀n tá a máa túṣe. Òun làwọn èèyàn ó fi mọ bẹ̀rù wa, ni wọ́n ṣe mọ rí wa pé no go area. Ọ̀rọ̀ àwọn kábíyèsí àwọn èèyàn wọ̀nwọ̀n tán jókòó sórí àpèrè kì í ṣe ohun téèyàn kan mọ̀ fi tayín àbí mọ̀ fi ṣeré. Ṣùgbọ́n gbà tẹ́yìn kan bá ti gbọ́gbọ́n ká fẹ́ràn sẹ́nu káwàtì, tẹ ní ẹ mọ̀ fi àpèrè Oòduà, ẹ mọ̀ fi ṣe yẹ̀yẹ́, ẹ mọ̀ fi ṣẹ̀sín, ẹ mọ̀ bàjẹ́ nítorí pé ẹ rò pé òun ìyẹn lẹ fẹ́ fi gbé tiyín ga. Ẹ ra àwọn tí ó dìde tiyín náà, tí ó mọ ní títọ̀dọ̀ yín náà, àwọn ò bàjẹ́, àwọn ò fi ṣe yẹ̀yẹ́, òun ló faru àwọn fọ́nrán tá a rí yẹn. Ọ̀rọ̀ yìí wá ń jẹ́ lọ́wọ́ ń lọ bẹ́ẹ̀. Wọ́n ti parí ìjà, wọn ò parí ìjà, ṣé wọ́n ń jà ni? Wọn ò jà náà. Ó dáa, tẹ́ bá tiẹ̀ ní wọ́n ń jà, èèyàn kan ṣoṣo láṣìírí tó ń gbọ́wọ́ ọ̀jà, tó sì ń hùwà ẹni tí ó ń bínú tó fẹ́ jà. Ẹ mọ yorùkọ ẹnì kejì kúrò ńbẹ̀, ẹ mọ̀ máa wá ọ̀ràn sí Ọọ̀ni lọ́rùn. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin adárúgúdù sílẹ̀ tẹ́ wá ń pariwo ń sì tẹ́ ń ṣe gbogbo ohun tẹ́ ń ṣe. Kó tó di pé bàbá yìí wọ́n padà lọ mú wọn wá kán wá jọba, ọ̀pọ̀lọpọ̀ yín ló ti lẹ́yìn tẹ́ fẹ́ kó jọba, ọ̀pọ̀lọpọ̀ yín ló lẹ́yìn tẹ́ ń tẹ̀lé. Ó ní iye ìjà, ó ní iye ariwo táwọn èèyàn kan ń pa lórí ẹ̀rọ ayélujára kó tó di pé wọ́n rí i pé gómìnà Ṣèyí Mákindé kò fi ẹni tí ò yẹ kó gorí àpèrè rárá kò fi síbẹ̀. Àìbámu ó lè jẹ́ yẹn lẹ wá rò lérò yìí pé ọ̀fọ́n ti tọ̀ sígbẹ́ gìrì kí kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ dání. Bóyá òun lẹ ṣe wò ó pé ẹ gbé bàbá tó jókòó sórí àpèrè lénìí, ẹ gbé kọlu gbogbo èèyàn kan mọ kórìíra wọn. Ṣùgbọ́n inú mi ó dùn tẹ́lẹ̀dùmarè bá ràn wá lọ́wọ́, tí bàbá ẹ̀ bá tètè rí ọ̀rọ̀ yìí báwa kan ṣe ń rí, tán bá lé gbogbo yín dànù, tán ta yín dànù, tán dúró síbi tó yẹ kán dúró sí, tán dúró tán kí gbogbo ọmọ kóòtù àjèrè
ká wá máa pariwo pé aláwọn bàbá kan láì fẹjọ́ ṣègbè láì fọ̀tá pè, nítorí pé báwa ṣe wà kò sí nǹkan kan tá à ń wá lọ́dọ̀ kankan nú àwọn bàbá yìí. Bí kankan nu wa wọ́n bá pè wá, wọ́n bá ní nǹkan kan tọ́ sí wa tán bá fún wa á gbà á, ṣùgbọ́n a wá nǹkan kan tá a fẹ́ tọrọ lọ́dọ̀ wọn àbí tá à ń retí pé ká ṣe dáadáa kán lè fún wa tá a fi wá mú wa tá à ní lè sọ òótọ́ ọ̀rọ̀ níbi tó bá yẹ ká sọ òótọ́ ọ̀rọ̀. Torí mo ti ń rí i pé ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń sọ̀rọ̀ nísìnyí, mo ti rí i pé ó dàbí pé ó ní nǹkan kan tá à ń wá, àwa fẹ́ sòótọ́ ọ̀rọ̀, a kàn fẹ́ jẹ́ kán rí wa bí ẹni tó dáa, bíi pé àwa là ń gbèjà yín, àwa là ń dìfẹ́ǹdì yín, bó tẹ̀ jẹ́ pé à ń rí i pé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan kò tọ́ kò sì dáa. Toró yà mí lẹ́nu pé nílẹ̀ tó wọ́n lé ní mi tí rọ́pọ̀lọpọ̀ yín kẹ́ wá sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tí Aláàfin lọ sí ìpínlẹ̀ Kwara fún ìwọ wèrè dàdá ń dídín amukun mẹ́kọ tó mọ́ ń sọ pé Fúlàní ni, Haúsá ni, gbogbo wọn ní Kwara, ẹ fi wọ́n lẹ̀ dá wọn dọ́rọ̀ ara wọn. So wọn pé mi ti ń sọ fún yín tipẹ́, mo láwọn bàbá yín ló ń ra ọ̀ràn sí àwa ọmọ kóòtù àjèrè tá a wà ní Kwara náà ń rà sí wa lọ́rùn pé wọ́n ń fi wá ṣe òṣèlú ni, wọ́n ń fi wá play politics, wọ́n sọ wá di political pawns. Ìgbà tí Aláàfin lọ sí ìpínlẹ̀ Kwara, wọ́n ṣáà dé ààfin Ọlọ́fà, right? Mo sì nígbàgbọ́ pé wọ́n tún dé àwọn ààfin míì náà káàkiri tó jẹ́ ti ọmọ kóòtù àjèrè. Ṣé ẹ rí nǹkan kan tó jọ mọ́ nǹkan àbùkù àbí nǹkan ẹ̀gbin àbí nǹkan ẹ̀tẹ́ táwọn èèyàn gbé wá sórí ẹ̀rọ ayélujára tán wá pariwo? Ẹ lè rí. Tó bá tiẹ̀ ṣẹlẹ̀, inú ilé sì ni wọ́n á mọ bí wọ́n á ṣe yanjú pé ohun tẹ́ ẹ ṣe láàrin kò dáa o, kò yẹ kó lọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n fọ́nrán ohun tó ṣẹlẹ̀ ní pálásì Emir nílọrin, gbogbo wa la rí i. Ọ̀pọ̀lọpọ̀ wa ń bẹnu àtẹ́ lù pé kò yẹ kó rí báyìí. Ṣùgbọ́n mo gbọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu àwọn ẹ̀gbọ́n wa kan Emir ní kẹ́ ẹ jẹ́ ká bá wí, kí ló dé tẹ́mí àjòkólẹ̀ tí ò dìde? Mo ń bọ̀rọ̀ bọ̀ ò mọ́ ìbínú o, ìwọ tó bá jọmọ Ìlọrin tó gbọ́ mi, mọ́ rò pé bóyá mo wá bú Emir láíláí, mi tó bẹ́ẹ̀. Béèyàn ò bá jẹ̀bi nílé tí mo ti jáde, wọn kọ́ mi pé kí n gbẹ̀bi fún aláre, kí n gbáre fẹ́lẹ́bi. Àmọ́ béèyàn bá jẹ̀bi, ohun tá a fi kọ́ mi ni pé mo gbọ́dọ̀ sọ bó bá ṣe jẹ́, kí n dá a lẹ́bi níwọ̀nba bó bá ṣe tọ́ àti bó bá ṣe yẹ. Mo gbọ́ tí ẹ̀gbọ́n wa kan wọ́n ṣe show, wọ́n sọ̀rọ̀, wọ́n bínú gan. Àmọ́ àwọn ń sọ pé rárá o, a lè bá bàbá wa Aláàfin wí, Emir la máa bá wí. Kí ló dé tẹ́míà jókòó tí ò dìde? Ibẹ̀ yẹn gangan ni ọ̀rọ̀ mi máa padà dá orí kọ. Bákan náà la tún wá ráwọn kan tó jáde nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ ọkọ Ìlọrin, tí wọ́n sì jẹ́ èèyàn tí ò fẹ́ kí nǹkan bàjẹ́, wọ́n dà bí ọgbọ́n nítorí pé wọn ò fẹ́ jẹ́ káwọn èèyàn rí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ohun tó jẹ́, bó tẹ̀ jẹ́ pé ohun táwọn fẹ́ achieve wọ́n ti achieve ẹ̀, ohun tán lérò ńgbà tán fẹ́ rí ń bẹ̀. Bí ìgbà tí Tìmì Ẹdẹ tó ṣẹlẹ̀ ńjọ́ kínní àná tá a sọ pé kí ni Tìmì ń wá kiri tí ò yé àwọn kan, bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ìṣerí. Bí ọ̀rọ̀ ọjọ́ kínní tí bàbá wa, ọmọ bàbá wa Michael Aṣáájú tí wọ́n sọ tán ní nígbà kan, nígbà tí Kwara sì wà ní under Northern Precinct, wípé gbogbo àwọn bàbá wa tí wọ́n jẹ́ ọmọ kóòtù àjèrè bọ́n bá lọ sí pálásì Emir, wọn bí wọn dáa kán wọ bàtà wọlé. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ń gbẹ́nu fọ̀rànfọ̀ràn bí ajá gbé mọ́ngòrò, ẹ̀ ń sọ kùnbákùngbé ọ̀rọ̀ sáwọn baba ńlá baba títí wa wípé àsójo ni wọ́n. A máa pàkíyèsí yín sí kinní kan pé ṣé ẹ gbọ́ ohun tán sọ? Wọ́n sọ pé nígbà yẹn Kwara wà ní abẹ́ àkóso Northern Precinct, lélẹ̀ tó já sí pé àwọn ará bí ni wọ́n ń ṣe àkóso, abẹ́ wọn la gbé Kwara sí, òfin tán bá dẹ̀ sọ òun là ń tẹ̀lé nígbà yẹn. Olóògbé Fẹlá kọrin, ó sọ̀rọ̀ kan, ó ní kí ló yẹ kó jẹ́ olùkọ́ fáwọn tó ń ṣèjọba. Ó ní àṣà àti ìṣe wọn àti sọ láìmọye ìgbà.
ohun tí àwọn ará Òkè Ọya ń ṣe ńgbà yẹn ni pé àṣà àti ìṣe wọn lélẹ̀ tí wọ́n ti mú ẹ̀sìn wọn wọnú ẹ̀, òun ni wọ́n mú tí wọ́n fi ṣe àgbékalẹ̀ bí wọ́n ṣe ń ṣe àkóso. Nínú ẹ̀ dẹ̀ ni wọ́n ti jẹ́ kó yé gbogbo èèyàn pé Emir yẹn o, òun ló lórí gbogbo ọba pátápátá nítorí pé wọ́n fi tún ṣe pé òun tún ló lórí ẹ̀sìn fáwọn mùsùlùmí. Wọ́n wá ń lo àṣà àti ìṣe wọn láti Òkè Ọya nígbà yẹn. Òun ni wọ́n fi rí i pé gbogbo ọba tí ò bá wọnú pálásì Emir, wọn lè wọ bàtà wọbẹ̀. Ìdálù níṣèlú. Báyìí là ń ṣe lé wa, èèwọ̀ bòmíì. Bórogún ìyá ẹni bá jù ìyá ẹni lọ, ìyá là á pè é. Èmi dẹ̀ tún fi gbogbo ẹnu sọ fún yín pé nínú àwọn bàbá wa kan gbà yẹn, ará àwọn kan tó gbójú agan sí ọ̀rọ̀ yẹn tí wọ́n jà fitafita tó dẹ̀ jẹ́ pé wọ́n fi ìyà ẹ̀ jẹ wọ́n, ìyà ẹ̀ sì ń jẹ àwọn ìlú yẹn dòní. Gbogbo ẹnu ni mo fi sọ fún yín tí ò rújú. Àmọ́ àní ìfẹ́ lójú, á rọra fi sẹ́gbẹ́ kan mẹ́. Ọjọ́ tọ́rọ̀ bá débẹ̀ tó bá di pé ká tú gbogbo ẹ̀ lójú, á padà tú lójú. Ìgbà tí bàbá wa yẹn sọ̀rọ̀ yẹn, ọ̀pọ̀lọpọ̀ àbájọ àṣó ti pẹ́, àṣójo ni wọ́n kíní kan. Àwọn bàbá tiwa ẹ̀ sojo o. Òṣèlú tẹ́ ń fi àwọn bàbá wa gbá bẹ́ẹ̀ ṣe ń tà wọ́n lọ́pọ̀ síta, òun ló ń fa gbogbo ohun tó ń ṣẹlẹ̀. Ara ẹ̀ náà dẹ̀lẹ́ tún ti rí tó tún ti ṣẹlẹ̀ yìí lójú èmi àtẹ̀yìn. Tá a bá rí titi ìgbà náà tá a bá kéré àbí tán bá ti bí wa àbí tá a bá tiẹ̀ gbọ́ rí pé irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀, òun ló tún ti jọ ń ṣẹlẹ̀ lójú ayé mi àti ẹ̀yin. Kódà nígbà tá a tún sí ní abẹ́ Northern Precinct tó ṣe pé ní gbogbo ọ̀nà wọ́n ti yọ wá kúrò ńbẹ̀, àbí ṣebí gbogbo wa ṣáà gbọ́ nígbà tí bàbá wa ọmọ bàbá Michael Aṣáájú tí wọ́n sọ pé bàbá àwọn ló wá lọ bá gómìnà ìgbà náà Bámgbóyè pé ẹ gbọ́ nǹkan báyìí báyìí ń ṣẹlẹ̀ o. Wọ́n dẹ̀ ni wọ́n pàṣẹ wọn pé irú ẹ̀ ò gbọdọ̀ ṣẹlẹ̀ mọ́, ó dẹ̀ dáwọ́ dúró. Àmọ́ nígbà tán ń sọ yẹn, wọ́n ti gbé wọn kúrò ní abẹ́ wọ́n ti gbé wọn kúrò ní abẹ́ Northern Precinct. Wọ́n ti gbé wọn kúrò lábẹ́ àkóso yẹn. Bàbá wa yẹn wá pàṣẹ yẹn pé gbogbo òfin tó wù kẹ́ ẹ máa lò, á lo òfin Òkè Ọya mọ́ níbí. Àwọn bàbá wa ò lè máa ṣe kíni, wọn ò lè máa bọ́ bàtà mọ́. Òfin yẹn dẹ̀ fẹsẹ̀ múlẹ̀. Ẹ má dé o, mo mọ̀ọ́mọ̀ mú yín padà lọ síbẹ̀ torí mo fẹ́ jẹ́ kó jọ yé wa pé tá a bá ń sọ̀rọ̀ tá a bá ní ohun tẹ́ ẹ gbọ́ àbò ohun tẹ́ ẹ rí tẹ́ ẹ ń pariwo tó dára pé àsójò ni wọ́n abájọ tọ́rọ̀ wọn fi rí bẹ́ẹ̀. Àìsójò, òjò tó rọ̀ ló kẹ́yẹlé pọ̀ má dìẹ. Òṣèlú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ ń pè ní bàbá ní gbogbo àwọn ìlú tó kù nílẹ̀ Kóòtù Àjíire tí wọ́n ń ṣe, òun náà fi ń ta àwa ọmọ Kóòtù Àjíire tó kù tá a wà nípínlẹ̀ Kwara náà fi ń tà wá lọ́pọ̀ tọ́rọ̀ wa fi rí bó ṣe rí yẹn. Tọ́n bá ṣe bẹ́ẹ̀ ni kò yẹ kọ́rọ̀ wa rí bẹ́ẹ̀ yẹn. Akíkanjú làwa náà, akíkanjú làwọn baba ńlá baba wa, wọn ń ṣọ̀lẹ, wọn ń ṣojo. Ìtàn míì wà táwa mọ̀ tó jẹ́ pé tá a bá sọ fún yín, tá a bá sọ ìtàn yẹn fún yín, á yà yín lẹ́nu pé ṣé lóòótọ́ tẹ́ bá sì lọ wádìí tẹ́ lọ bẹ̀rẹ̀, wọ́n á sọ fún yín pé bó ṣe rí nìyẹn, pé àwọn bàbá tiwa gan ti jagun rí tán sì ṣẹ́gun. Bẹ́ẹ̀ ni, òun la ṣe máa ń sọ fún yín pé àwọn ìlú wa kan wà, ogun ò kó rí, mi ì sì rò pé ogun ó kó láéláé táyé ò fi parẹ́. Ogun ò kó rí. Bẹ́ẹ̀ ni. Now, ìgbà tí Aláàfin lọ sí ọ̀dọ̀ Emir fún àwọn tí wọ́n put forth argument wípé kì í ṣe báwọn èèyàn ṣe rò pé Emir ti dàgbà, ara wọn ṣe bákan wọn lè dìde. Ẹ kó ń dìdò eré ọmọdé ni, ẹ má parọ́ mọ́. Ọlọ́run ò ní jẹ́ kí Emir kí wọ́n rí ogun àìsàn tí wọ́n fi ní lè dìde. Ẹ má fẹnu yín pèpè sí bàbá oníbàbá lára. Wọ́n rán yín iṣẹ́. Wọ́n rán yín iṣẹ́ pé kẹ́ wá defend àwọn, kẹ́ wá gbé ọ̀rọ̀ àwọn gbàbẹ̀ yẹn. Ara Emir lè dìde, wọ́n lè rìn. Ẹ má pe àìsàn sínú ayé bàbá oníbàbá. Àmọ́ ọmọ ọkọ ni Emir lọrin. Emir ṣe báwọn bàbá wọn ṣe ń ṣe ni. Wọ́n dúró sórí àṣà àti ìṣe wọn ni. Lélẹ̀ tí ò sí aburú ń bẹ̀. To wrong is on his right. The man was sitting in his palace.
You are the one that came to visit him, to greet him. And the man stood by his culture and tradition. He has not done anything wrong. Gbọ́mọ wá kí mi, owó ló ń náyàn. Ẹni tó lọ kíyàn ni kẹ́ jẹ́ ká bi. Pé, did you know that before? Did you investigate? Do you know this? Ṣẹ́yìn náà gbọ́ ohun tó ṣẹlẹ̀ nígbà tí bàbá wa Tìmì Ẹdẹ tí wọ́n lọ bẹ̀. Ṣé ẹ rí fọ́nrán yẹn? Ṣé ẹ ti ẹ̀ gbọ́ ń pa ẹ̀? Ọ̀ ṣé kan tí ẹ mọ̀ ẹ kàn wò pé ara àwọn tí mo ṣàfẹ́ faratì tí mò ń wojú rere wọn ní gbogbo ohun tó bá ṣẹlẹ̀ ṣáàjẹ́ ń lọ. Because these are questions people need to ask that demands answer. And nobody should come and formulate any lie or tell us stories about this. This is something we also. Ẹ má bínú mi ní mú fọ́nrán yẹn wá, ẹ ti mọ̀ mí. Torí fọ́nrán yẹn, ó tàbùkù bàbá yẹn. Ó dẹ̀ tàbùkù gbogbo ìwọ tó bá ń pèrè ẹ ní ẹ kúkú ti lẹ́yìn ní Yorùbá, tó ń pèrè ẹ lọ́mọ Yorùbá, tó dẹ̀ jẹ́ ọmọ Ọ̀yọ́. Ó dẹ̀ tàbùkù gbogbo àwa tó kù náà tá a ṣe ń rí yín pé ọmọ ìyá ọmọ bàbá ni wá. Àmọ́ tèmi ò ní darapọ̀ mọ́ yín ṣe ni pé kí n máa gbẹ̀bí fálárè. The emir is right. His culture and tradition forbids him to stand up while sitting on his throne and somebody is coming to see him. So nobody should argue on that. And for those of you that are trying to defend him by now bringing something like the emir is not really that, agile anymore, is fragile. Please, don't call any evil thing into that man's life. The man has done no wrong. He's only standing by his culture and tradition, and he was sitting in his palace when someone chose to come and see him, and he did what he was supposed to do. So nobody should blame him for that. For those of us that want to start apportioning blame and say the emir shouldn't have done that, he did the wrong thing. He didn't do anything wrong. Just the same way some of you were trying to argue before now, that when Aláàfin is sitting down, he doesn't get up for nobody. Oh, Aláàfin doesn't bow for nobody. Oh, wọ́n bow. Wọ́n ní láti tó rán fẹ́ bẹ̀rẹ̀ bọ̀ wọ́n lọ́wọ́ ni wọ́n ní láti bẹ̀rẹ̀. Bọ̀ ńgbà tó bá jẹ́ pé òun àti ẹni tí wọ́n jọ jẹ́ ẹni tó yẹ kọ́rọ̀ wọn jọ jọra wọn, that is when you will bring a different argument pé Aláàfin ò lè bow, kò lè bẹ̀rẹ̀, kò sì lè dìde fún yàn. Ẹ shift post yẹn. Now, mo ti sọ títí ẹni tó fẹ́ mú argument wá pé emir ló jẹ̀bi. Emir ò jẹ̀bi o. Emir ò jẹ̀bi. Kọ́lọ́n sì jẹ́ kí emir pẹ́ lórí àléfà wọn, lórí àpèrè àwọn bàbá wọn tí wọ́n jókòó sí. Ọmọ ọkọ ni wọ́n dẹ̀ jẹ́wọ́ ọmọ ọkọ. Bẹ́ẹ̀ lọmọ ọkọ ṣe máa ń ṣe. Ó ní mo ṣe rán wa létí pé ìgbà tí Kwara wà ní under Northern Protectorate, ìtàn tán sọ fún wa ńgbà yẹn tí gbogbo wa lanu bíi pé so ìyà yẹn jẹ gbogbo àwọn bàbá yẹn báyìí wọn ò lè sọ̀rọ̀. Ẹni tí òun ò sí ní abẹ́ àkóso irú nǹkan bẹ́ẹ̀ tó wọnú bẹ̀ yẹn lọ, kí lẹ rí tó ṣẹlẹ̀ yẹn? Ó bá ọ. Gbogbo orúkọ tó wù yín kẹ́ pé, gbogbo bó ṣe wù yín kẹ́ dọ́gbọ́n paint ẹ̀ kẹ́ kún lọ́dà, ó bá ọ ní o, kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀. Ohun tóun náà ṣe. If I'm not mistaken, torí mi tiẹ̀ fẹ́ rántí fídíò yẹn mọ́, àwọn nǹkan burúkú téèyàn ò fẹ́ máa rántí. Bọ̀ gbogbo òwò tó bá ti mọ̀ wípé òun lọ kí èèyàn nílé, òfin tí ẹni yẹn bá ń lò nílé ẹ̀, ìwọ ló wá, òun kọ́ ló wá ẹ wá. Òfin tẹ́ni yẹn bá ń lò nílé ẹ̀ tó bá sọ pé ó mú ẹ ni, kò sí nǹkan tó fẹ́ ṣe sí. Torí kò ránṣẹ́ pé ẹ, kò dẹ̀ sọ pé dandan o gbọ́dọ̀ wá. Ìwọ ló wá mọ ohun tó ń lé ẹ kiri tó fi débẹ̀. Ohun tójú ẹ̀ bá ti wá rí ńbẹ̀, wàá fara mọ́. Ṣùgbọ́n ẹ má padà wá jáde wá pé ẹ wá fẹ́ sọ pé ohun tó ń ṣe fún yín bẹ́ẹ̀ ò dáa. Àbí ẹ̀yin tí ẹ dẹ̀ jẹ́ ọmọ bàbá wa emir náà tẹ́ fẹ́ máa sọ pé bóyá ẹ fẹ́ fi sọ àsọdùn káwọn èèyàn má bàa rí fún ohun tó jẹ́. Ẹ stop ṣe bẹ́ẹ̀, ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ má fẹnu yín pépèkúpè sínú ayé bàbá yẹn.
Ọlọ́run ò ní jẹ́ kí bàbá yẹn ró ogun àìsàn rọpárọsẹ̀ tí wọ́n fi ní lè dìde. Ọlọ́run ò ní jẹ́ kán rógun àìsàn tí ó ṣe wọ́n tí wọ́n tálejò ń bọ̀ wá kí wọn tán sì mọ̀ pé ẹ̀tọ́ àwọn ni láti dìde dálejò yẹn lóhùn tí wọ́n wá ní lè dìde táwa ní láti mọ give excuse fún wọn pé bàbá ò lè dìde ni. Ọlọ́run ò ní ṣe ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀. So ẹ kúrò lórí ẹ̀ ní láti defend wọn. The emir did the right thing. He's sitting on his throne. Tìmì Ọ̀fẹ́dẹ gbọ́ ohun tí àwọn ọmọ Ìlọrin tán ṣàlàyé fún gbogbo wa. Wọ́n ní Emir Palace Ìlọrin ni wọ́n ń pè bí. Gbogbo ìwọ tó bá sì wá síbí bó bá ti ń wọlé bọ̀ ó pa kúbẹ́kúbẹ́ ó pa kúrúkúrú déwájú Emir àwọn ni. Because it's their culture and tradition, they've told you. So there's no argument about it. We don't need to be arguing about this or having a debate. Now, back to ibi tí mo tún wá fẹ́ sọ̀rọ̀ sí nídàkejì ni fún àwa tí a jẹ́ ojúlówó ọmọ ọkọ̀ Ìlọrin tá a jáde tá a wá ń dọ́gbọ́n fi fọ́nrán yẹn tá a fi ń ṣe yẹ̀yẹ́ tá a fi ń sọ̀rọ̀ tá a wá ń dọ́gbọ́n tá a tún wá ń praise Aláàfin Ọ̀yọ́ despite the fact pé a mọ̀ pé yẹ̀yẹ́ là ń ṣe òpin sótọ́ yín ẹ tẹ́ pé ẹni tó ń sọ pé olórí aládé yín táwọn kan ń pè lólórí aládé yín ló wá síwájú Emir wa tó tẹríba yẹn yóò tẹríba ni. Ẹ wá ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá ẹ wá ń kì í pé ó ṣeun tó gbé orí adé tó gbé wá tó wá fi tẹríba níwájú yín. Bàbá mi Ààrẹ Òpìtàn máa dárúkọ yín o, mi kàn ní pé orúkọ yín gangan ni àmọ́ mi ò dárúkọ yín fún kú, mi ì dá fún àrùn, mi sì dá fún àìsàn, mo dárúkọ yín fún dáadáa. Ẹ bá wa jáde o, ẹ tún bá wa tútàn yín pa o, torí tí mi ì bá ṣì gbọ́ tí mi ì sì ṣe ẹ̀yin lẹ sọ fún wa pé ẹ kọ́kọ́ sọ pé bíi baálẹ̀ lásán ni Emir Ìlọrin nínú àwọn ìtàn tẹ́ ẹ sọ fún wa. Ìgbà tó tún dáárín kẹ́ ní kò tiẹ̀ ṣe baálẹ̀ pé baálẹ̀ gan-an tún ju oyè Emir lọ. Tọ̀ ọ̀rọ̀ ìkàn yín o ẹ̀ lè dákẹ́. Bóyá wa ni a gbọ́ ìtàn tẹ́ ẹ sọ fún wa yẹn dáadáa, bóyá a ṣìtàn yẹn gbọ́ ni. Ẹ tún jáde ẹ wá tú ìtàn yín pa fún wa kẹ́ wá sọ fún wa dáadáa. Kí ni ráǹkì, kí ni ipò Emir Ìlọrin? Mi ò ní kẹ́ wá ṣàlàyé fún mi pé àwọn kan sọ pé Emir ò lè dìde lójó orí bẹ́yẹn. Ẹ má wá ṣàlàyé yẹn fún wa. Àwa ti mọ̀ pé ọ̀rọ̀ yẹn irọ́ ni, kò lọ bẹ́ẹ̀. Wọ́n kàn lè fìyẹn fẹ́ fi ṣe pé ẹja pé wèrè lọ́kọ ìyàwó ká lè sọ tó ń dunni àṣà àti achieve nǹkan tá a fẹ́ achieve. Ṣèbí fọ́nrán yẹn ṣáà gbogbo wa ti rí yẹn. Fọ́nrán yẹn á dẹ̀ wà ń bẹ̀ táyé á fi parẹ́, kò lọ ibì kankan. Ṣùgbọ́n brọ́dà mi Ààrẹ Òpìtàn, mo rántí dáadáa ẹ ti sọ fún wa rí. Ẹ ní ipò Emir Ìlọrin ẹ ní kò tiẹ̀ tó ti baálẹ̀. Ẹ dẹ̀ tún ní bíi baálẹ̀ ni. Ẹ já wá gbà pé òkè bíi baálẹ̀ ni. Ẹ wá bá wa ṣàlàyé ọ̀rọ̀ yìí bó ṣe jẹ́ tó fi di pé ẹni táwọn kan sọ fún wa pé olórí gbogbo aládé ni, ọba kankan lẹ̀ kóòtù àjíire ò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ tó bá ń sọ̀rọ̀. Ẹ wá ṣàlàyé fún wa ìdí tí irú ohun tá a rí yẹn tó fi ṣẹlẹ̀. Ìdí tí ẹ fi ní láti ṣàlàyé fún wa ni pé a ti rí àwọn kan tó ń sọ fún wa pé Aláàfin ò lè dìde fẹ́nikẹ́ni lórí ìjókòó. Lẹ́yìn ìgbà yẹn tá a dẹ̀ ti rí táláàfin ń dìde fún yàn. A ti rí àwọn kan tó ń sọ fún wa pé Aláàfin yìí bọ̀yàn kankan lọ́wọ́ no matter who you are. Lẹ́yìn ìgbà yẹn a ti rí Aláàfin tó bá àwọn èèyàn lọ́wọ́. Aláàfin ò lè tẹríba kí ẹnikẹ́ni. Lẹ́yìn ìgbà yẹn a ti rí Aláàfin tó tẹríba kíyàn láìmọye ìgbà. Ó wá ń ṣe gbogbo wa ní àbí ṣóhun tá a rí ṣe bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí ẹ rí ohun tí mo wá sọ yìí gẹ́gẹ́ bí ẹni tó ń béèrè ọ̀rọ̀ ni o tó ń béèrè ọ̀nà tí ò fẹ́ ṣìnà. Kì í ṣe ẹni tó wá jà, kì í sì ṣe ẹni tó wá fìyàn ṣe yẹ̀yẹ́, kì í ṣe ẹni tó wá takò yàn.
gbogbo ohun tá ó bá ń bí oníkálukú nínú. Ṣùgbọ́n tí mo nígbàgbọ́ pé gbogbo ẹni tó ń pètepèrò tí wọ́n ń yé wọn pé a bẹ̀rù, a ṣojo. Igi ló súnmọ́gi tí ọ̀bọ fi ń fò láti igi kan sí kan. Kò sọ́bọ tó ní skill. Kò dẹ̀ sí kankan nínú gbogbo wa. Ẹ̀yin kọ́ mo wá ń bá wí báyìí o, Ààrẹ Òpìtàn. Àmọ́ àwọn ẹlẹ́nu màrímàsọ tán ń sọ̀sọkúsọ tán ń dá wàhálà lẹ̀. Kò sí kankan nínú wa tí wọ́n bí tí wọ́n gbé orí ẹ̀rún mú tán wá sọ pé kó wá ṣerú fún ẹnìkankan. Kéèyàn kankan má máa gbéra ẹ̀ sípò kan kó máa ní òun ni òun ni òun ni. Táwọn bá ti ń sọ̀rọ̀ kẹ́lòmíì má sọ̀rọ̀. Nínú ìfẹ́ làwọn bàbá wa ti ń rìnrìn àjò yìí bọ̀ títí tó ó fi débi tó dé lénìí. Kó tó di pé ó dá àárín kan, àwọn kan ki agídí, ọ̀tẹ̀ àti gbogbo ẹ̀ bọ́. Ó sì tún dá àárín kan, Elédùmarè tún ní kó máa yanjú bọ̀ kó tó wá di pé ohun tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀. Kó tó di pé àwọn wèrè kan tún wá dìde pé àwọn ó dáná ọ̀tẹ̀, àwọn ó dáná burúkú, bílẹ̀ kóòtù àjèrè ó bá dàrú kó dàrú. Léléyìí témi sì ń sọ gẹ́gẹ́ bí ọmọdé. Gbogbo ọ̀tẹ̀ yóò bá ṣọ́ra. Tí gbogbo ẹ̀yin tó yẹ kẹ́ ẹ kìlọ̀ fún wọn, kẹ́ ẹ dẹ̀yìn nídìí àbòsí, kẹ́ ẹ sọ òótọ́ ọ̀rọ̀, tẹ́ ẹ bá dẹ̀yìn kẹ́ ẹ kìlọ̀ fún wọn. Ohun tó ṣẹlẹ̀ ńjọ́ kínní àná tá à ń sọ nípa Ìlọrin, ó ti wọlé tán gẹ̀rẹ̀gẹ̀rẹ̀. Elédùmarè má jẹ́ kó tún ṣẹlẹ̀ pẹ̀lú ìlú Ọ̀yọ́. Mo mọ̀ pọ́pọ̀lọpọ̀ agbọ́rọ̀ wọn ni ọ̀rọ̀ dìndìnrín ló ń sọ, láéláé kò lè ṣẹlẹ̀. Ó ti mọ́ wa lára ká máa sọ bẹ́ẹ̀ tó jẹ́ pé ìgbà tó bá wá délẹ̀ tán láwa máa ní lágbájá kan sì sọ bẹ́ẹ̀ ńjọ́sí o, tàmẹ̀dú sì sọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n Elédùmarè ò ní jẹ́ kọ́rọ̀ yìí kó já síbẹ̀. Á jẹ́ kí gbogbo àwọn tó bá yẹ kán tètè dìde sọ́rọ̀ yìí, kán ṣàmójútó ọ̀rọ̀ yìí, kán ṣàtúnṣe. Á jẹ́ kán tètè dìde sí i, kán ṣàmójútó àti àtúnṣe. Kán rí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ohun tó jẹ́. Kán rí ọ̀rọ̀ yìí bíi pé gbogbo wa ní láti padà sí ìpilẹ̀ṣẹ̀ wa, ká padà sílé. Ká má jẹ́ kán fi ẹ̀sìn kí wọ́n fi gba gbogbo ohun tó wà lọ́wọ́ wa kúrò lọ́wọ́ wa pátápátá, nítorí pé àwọn àpẹẹrẹ ohun tí mò ń rí nìyí pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Elédùmarè á ṣí oníkálukú wa lójú inú àti etí inú. Nítorí pé èèyàn kankan ò lè ṣí èèyàn kankan lójú inú àbí létí inú. Elédùmarè nìkan lọ́ba tá a mọ̀ bẹ̀. Ṣùgbọ́n àní jẹ́ kẹ́nu wa gbófo nípa sísọ̀rọ̀. Mi ò wá sọ̀rọ̀ yìí láti tàbùkù ẹnikẹ́ni. Ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ló délẹ̀, ẹ jẹ́ á sọ fúnra wa. Gbogbo fọ́nrán tí wọ́n ń ṣe, àwọn tó ń dọ́gbọ́n ṣe yẹ̀yẹ́, tèmi dẹ̀ lè fi gbogbo ẹnu sọ fún yín pé kò síbi tí kankan nu wa ti rí tí wọ́n sọ pé Emir ló rán wọn níṣẹ́. Torí àwọn kan ti ń ṣe fọ́nrán tán ti ń ṣe yẹ̀yẹ́ pé ṣára yín ti balẹ̀, ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? Ìlọrin ni wọ́n ń pe bí. Emir làwa ń jẹ́ ń bí. Anybody á dẹ̀ forí balẹ̀ ni. Ọmọ ọsàn ló ń kó pónpó báyà ẹ̀. So wá sọ fún mi, ẹni tẹ́yìn ń gbé gẹ̀gẹ̀gẹ̀ tẹ́ ń pariwo pé òun ló lórí gbogbo aládé nílẹ̀ Yorùbá, nígbà tó bá lọ bẹ̀yẹn tó bá ṣe bẹ́yẹn, ọba àwo náà bí dáa ní Kwara tó máa wá ní òun lọ síbẹ̀ yẹn, òun ò ní ṣe bẹ́ẹ̀. Come and tell me. Kó tó di pé ẹ mọ̀ béèbú, ẹ mọ̀ sọ̀kò, ẹ mọ̀ sọ̀rọ̀. Ó yá. Ẹni tí ẹ̀yin kan ń pariwo pé òun ló lórí aládé, òun ló lórí gbogbo ọba ilẹ̀ Yorùbá. He went there. Ẹ gbàgbé bó ṣe jẹ́ gbogbo picture ten paint yẹn kò lè work. He bow down. He bow down. And I promise you it's intentional. Bẹ́ẹ̀ni, gbogbo ohun tó play out tó ṣẹlẹ̀ yẹn. But like I said, I'm not blaming the Emir and nobody should blame the Emir. The Emir is in his right to do what he did. That was his house. That was his palace. And the man is observing his culture and his tradition, because when he became the Emir, what they told him was to do what? Uphold the culture and tradition of his people. And that's what he's doing exactly. And nobody is going to force him to do otherwise.
ìwọ tó wá wa lọ tó sì ti mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí tọ́rọ̀ fi rí bẹ́ẹ̀ yẹn, ìwọ ni ká bi ẹ́ pé kí ló sọnù tó ń wá kiri. Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́, á wà pẹ̀lú wa. Èmi ò sọ pé kífẹ̀ẹ́ má jọba o, mi ní káwọn bàbá ẹ̀ má wàrà wọn o, bọ̀ ọ̀rọ̀ pẹ̀lú àlàyé irú ipò yẹn tí mo wá fẹ́ rìnrìn irú ìrìn àjò yẹn, kí n tó lọ làdéhùn ó ti jọ wà láti jọ sọ pé mo fẹ́ wá o, ṣé kí n wá? Mọ́ bọ̀ wá kí mi, àmọ́ nǹkan kan wà ńlẹ̀ o, tí n bá wá mo mọ̀ pé ó dàbí pé inú àṣà àti ìṣe tiyín ni pé báyìí 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 o, ṣùgbọ́n èmi o nínú àṣà àti ìṣe tèmi náà o, kò fààyè gbà mí, nǹkan èèwọ̀ ni fún mi, mi ò gbọdọ̀ ṣe nǹkan kan báyìí 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 o. Ó wá ṣeé ṣe tí n bá dé o, kó játọ̀ ọ̀kan láti kíra wa o, màá kàn ju rùkẹ̀rẹ̀ láti kí yín ni o, màá jókòó, màá kí yín látorí ìjókòó ni o, àbí bí n bá ti ń wọlé bọ̀ tí mò ń rìn bọ̀ náà ni màá ti fi ìwọ fún nìtẹ́lọ́rùn, á ti jọ sọ ní tùbínùbí tó fi wá já sí pé tí n bá dé kò ní dìjà, kò ní dasọ̀, kò sì ní dàbí pé ó bá àrífín dé bíi pé èèyàn wá ríyàn fín. Ọ̀rọ̀ pẹ̀lú àlàyé ni. Mo gbọ́ táwọn kan sọ pé respect is reciprocal kìíní kan kìíní, àwáwí ni gbogbo yẹn o. Mi ò wá bú Aláàfin o, mi ò dẹ̀ wá defend Aláàfin, ṣùgbọ́n ṣe ti rí àpèrè yẹn, àpèrè Aláàfin Ọ̀yọ́, ìkànnú àpèrè àwọn baba ńlá baba wa náà ni. Ara ohun tó dẹ̀ ń ká mi lára ni pé mi ò fẹ́ jẹ́ kán tàbùkù ẹ̀, mi ò fẹ́ jẹ́ kábùkù débẹ̀. Àmọ́ nítorí ọ̀rọ̀ táwọn kan ti sọ kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, aburú táwọn kan ti ṣe kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàrin wa tájọ ní àjọjọ́mọ ìyá tájọjọ́mọ bàbá, tó ti jẹ́ pé irú nǹkan tó ń sọ pé ìdí tó fi rí bẹ́ẹ̀ ni o, Aláàfin ò lè ṣe báyìí, tó wá jẹ́ nǹkan yẹn la wá rí táláàfin lọ ń ṣe níta lọ́dọ̀ àwọn tán láwọn ò fojú jọ wá, pé kò síbi kankan tá a gbà jọra wa, òun ló wá ṣe wá ní kàyéfì, ló yà wá lẹ́nu. Kò dùn wá o, ṣùgbọ́n báyàn nú jẹ́ pé àwọn kan wá gbé, wọ́n wá bọ́ síta, wọ́n á ń ṣe yẹ̀yẹ́ pé ṣé ẹ ti ríra yín, ṣé ẹ ti rí pé ẹ̀ já mọ́ nǹkan kan, ohun tó báyàn nú jẹ́ gangan nìyẹn. Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́. Mi ní jẹ́ kó jù báyìí lọ, màá dánu dúró ń bí báyìí. Gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí, Elédùmarè á jẹ́ kẹ́ ẹ rí etí tó dáa kẹ́ ẹ fi gbọ́, á jẹ́ kẹ́ ẹ rí inú gbé sí, á sì jẹ́ kẹ́ ẹ rí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bó ṣe jẹ́, kẹ́ ẹ mọ́ rí gẹ́gẹ́ bí ìkórìíra àbí ìdọ́gbọ́n sọ̀rọ̀ sí èèyàn. Rárá o, mi ò tó bẹ́ẹ̀, mi ò lè sọ̀rọ̀ sí bàbá wa, ṣùgbọ́n mo lè pè wọ́n ṣàkíyèsí. Bàbá wa tí mo sì dárúkọ yẹn náà, pé mo fẹ́ jẹ́ kán tún bá wa tàn mọ́lẹ̀ sí o, pé àwọn náà sọ fún wa pé bí ipò baálẹ̀ ní Emir, mo fẹ́ kán tún rán wa létí pé ṣé bẹ́ẹ̀ sì ni àbí àṣìṣe lọ̀rọ̀ yẹn, àbí nígbà yẹn nìyẹn ó ti yí padà ń sìn. Wọ́n ṣe òun gan ni. Mo kí wa oníyàn ṣe, ọlọ́bẹ̀ ṣe, gbogbo ẹ̀yin tẹ́ bá wa jẹ́, ẹ kú àìbínú. Èmi ọmọ yín náà ni Dr. Ọlábánjí Ọlágúnjú, lórí Ọ̀rọ̀ Lẹyẹ ń Gbọ́ show. Elédùmarè ò ní jẹ́ kójú kọ àtúnrí. Ọdún tuntun tó ń wọlé bọ̀ tí gbogbo àjọ ń wò lọ́ọ̀kan yìí, gbogbo wa la wọnú ẹ̀ pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. Ọdún náà nígbà tá a bá wọnú ẹ̀, á yẹ wá, á tù wá lára, á rí tajé ṣe nínú ọdún náà. Á ní pẹ̀dín o, á máa lé sí ni, ìgbálé wa á lékún, àwólé wa á lékún. Ìrìn àrè má bọ̀ àtèmi àtẹ̀yin, á ní bá wọn rìn nínú ọdún tuntun. Ọkọ̀ ẹlẹ́jẹ̀ àtèmi àtẹ̀yin, á ní bá wọn dẹ́sẹ̀ lé. Títí dìgbà tá a bá tún pàdé ní kò pẹ́, ojú òní ká tún rí. Ó dàbọ̀.